ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ máa yí. Oya now. ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ máa yí. Ẹbí mi kọ́ pé mo lówó. No be my power, say I buy house yo. ẹ̀jẹ̀ ń sinmi. Ẹbí mi kọ́ pé mo lọ́lá o. Olúwa ló fún mi lọ́mọ o. ẹ̀jẹ̀ ń sinmi. Na Jehovah dey bless me o. Make you no hate me. I no get your time o. bàbá ńlá níwájú ẹlẹ́gàn. Na Baba God dey bless me o. Make you no hate me. I no get your time o. bàbá ńlá níwájú ẹlẹ́gàn. Oh na 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 na. Mo ga ju ayé lọ o. Moga. Ẹ ò lè rí mi mú. Ẹ̀yin kọ́ lọ́lọ́run mi. Ẹ jẹ́ ń ṣe tèmi à. I'm higher than the world. Moga. No go get me o. Ẹ̀yin kọ́ lẹ́lẹ́dà mi. Ẹ jẹ́ ń ṣe tèmi à. Make I live my life. Instead, make you dey pray. You dey carry my gist around o. ẹ̀jẹ̀ ń sinmi. Instead, make you dey work yo. You dey carry my matter around o. ẹ̀jẹ̀ ń sinmi. Na Jehovah dey bless me o. Make you no dey hate me o. I no get your time o. bàbá ńlá. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹpá mọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólòwò. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹpá mọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólòwò. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Orúkọ tèmi ni Abíọ́dún Oyèlájà FCA. Èmi ni ọ̀tún gíwá ẹgbẹ́ Bọ́ba Máyégún ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Orúkọ ẹgbẹ́ mi nìyẹn Bọ́ba Máyégún ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Nǹkan táwa ṣe ń bì yìí bẹ́ẹ̀ ṣe rí òun náà lọ ń pè ní Ojúde Ọba. Ojúde Ọba yìí kọ́ tó bí wa kọ́ tó bí bàbá wa lọ ti bẹ̀rẹ̀. So àwa náà ń tẹ̀síwájú àwa ń continue ẹ̀ ni because abánlẹ̀ ni and Akilẹ̀ Ìjẹ̀bú ni tó bá ní nǹkan Akilẹ̀ Ìjẹ̀bú ó mì pé gbogbo Ìjẹ̀bú ló wà fún. So àwọn kan máa ń béèrè pé ẹgbẹ́ yìí gan kí ló wà fún, kí ni rẹ́gbẹ́rẹ́gbẹ́ wà fún. Rẹ́gbẹ́rẹ́gbẹ́ wà fún ìdàgbàsókè ìṣe àti àṣà ilẹ̀ Ìjẹ̀bú. Rẹ́gbẹ́rẹ́gbẹ́ ló ń jẹ́ kí àṣà àti ìṣe Ìjẹ̀bú kó má parun torí pé bẹ́ẹ̀ ṣe rí sìn àṣà àti ìṣe wa là ń display ń bè. And then another thing tún ni pé rẹ́gbẹ́rẹ́gbẹ́ that is in àwọn ẹgbẹ́ tó wà ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ wọ́n tún máa ń ṣe kí ni wọ́n máa ń ṣe gudugudu méje yàyà mẹ́fà sí ìlú. Irú àwa ń fi ẹgbẹ́ Bọ́ba Máyégún ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú a ti ṣe nǹkan tó pọ̀. Number one, a ti ṣe several boreholes fáwọn tí kò lómi fádùúgbò tí kò lómi, a tún ṣe nínú school àti lọ sí ọ̀dọ̀ àwọn aláìní. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹpá mọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólòwò.
ọmọ alárẹ̀ wọ́n ṣe nìyàn. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n ṣe nìyàn. Kékeré Ìjẹ̀bú o, owó ni, owó ni. Àgbà Ìjẹ̀bú o, owó ni, owó ni. Ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so. Ilé iṣẹ́ ló kọ́ tẹ́mi torí ọ̀gànjọ́ sẹ́gàn. Ọmọ alárẹ̀, ẹ̀wẹ̀ so. Mi ni Alhaja Slifat Bọ́láhàn Balógun ẹgbẹ́ Bọ́ba Máyégún obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú. À ń ṣe àjọyọ̀ Ojúde Ọba ọdún 2023. Ọdún Ojúde Ọba ó jẹ́ ọ̀kan nínú ọdún tó jẹ́ gbòǹgbò tí àwọn ọmọ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú generally tá máa ń ṣe lọ́dọọdún. Ó dẹ̀ jẹ́ ọdún tó jẹ́ pé àti àwọn ọmọ Ìjẹ̀bú tó wà lókè òkun tó jẹ́ pé ó máa ń da gbogbo wa papọ̀ wá sí ilé tá máa ń ríra wa. Ó jẹ́ ọdún tó máa ń dùn mọ́ gbogbo wa nínú, tó dẹ̀ tún jẹ́ ọdún tó jẹ́ pé ó tún máa ń gbé àṣà àti ìṣe ilẹ̀ wa síta, tó jẹ́ pé nínú ọjọ́ Ojúde Ọba ẹ̀ lè ṣe kẹ́ bá rẹ̀ tó bá wọ aṣọ òkè, ẹ̀ lè ṣe kẹ́ bá rẹ̀ tó bá wọ iyùn. So I really cherish ọdún Ojúde Ọba yìí. Bó ṣe Ìjẹ̀bú nìkan ló ń ṣe, ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa Àwùjalẹ̀ Ọ̀jájá wọn fún ayẹyẹ Ojúde Ọba tá à ń ṣe lénìí. Mo gbà ládùúrà fún wọn wípé kí Ọlọ́run ọba kó bá ń lọ́rẹ̀ ẹ̀mí wọn, kó fún wọn lẹ́mìí gígùn àti àlàáfíà ara. Ọdún tó ń bọ̀ kó tún dọdún yìí lọ fún wa lágbára Ọlọ́run, ká máa ríra wa lọ́dọọdún nínú owó ọlá àlàáfíà àtẹ̀mí gígùn lágbára Ọlọ́run. Ọlọ́run ní fi ọdún yìí ṣe ọdún àdúgbò fún wa, kò dẹ̀ ní ṣe àṣemu fún wọn fún Ọ̀jájá Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde, wọn á pẹ́ fún wa agbára Ọlọ́run. So gbogbo àwọn tó wá láti ìrìn àjò tí wọ́n wá sílé tán wá ṣọdún, Ọlọ́run á gbé gbogbo olúkálùkù padà sí ibi tó ti wá láyọ̀ àtàlàáfíà. Àwa táwọn wá lé náà tán wá bá bíbá yìí náà, Ọlọ́run náà á fún wa ní àlàáfíà àtẹ̀mí gígùn lágbára Ọlọ́run, a máa ṣọdún mọ́dún. Orúkọ mi ni Àyìnbá Yẹ́misí Fáṣàwọn, ìyálóde ẹgbẹ́ Gbọ́baníyì olórí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi pátá fún àdúró tí wọn gbójúlé gbogbo onípòfo fún wa. Mo dúpẹ́, mo tọ́pẹ́ dá pé èmi ni mo wá lọ́dún tó kọjá, gbogbo àwa tá wá lọ́dún tó kọjá àwa náà la tún wá lọ́dún yìí pẹ̀lú ògo Ọlọ́run. Ẹsẹ̀ wa ò ní sí o, à á ṣe pẹ́pẹ́pẹ́, à á ṣe pẹ́pẹ́pẹ́. Orúkọ mi ni Yusuf Monsurat Balógun
balógun ẹgbẹ́ ọbáyọrí obìnrin Idris Tèmítọ́pẹ́ aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú. Ìdí tí wọ́n fi ń ṣe ojúde ọba ni pé láti kó gbogbo ọ̀pọ̀ ènìyàn jọ láti fún wọn ní ìdùnnú láti jẹ́ kí láti gbé àṣà ìlú wa yìí gẹ́gẹ́ bí Ìjẹ̀bú láti gbé àṣà ìlú wa yọ ọmọ Ìjẹ̀bú gidi. Ohun tí ẹgbẹ́ wa ń ṣe fún ìlú ni pé we have so many a lot of projects tá à ń ṣe lọ́wọ́ à ń fún àwọn èèyàn ní grant àwọn children a fún wọn ní àwọn homeless children a grant wọn ní a lot of things. Then a tún kó àwọn ìlú jọ àwọn widows àwọn single mom a tún ṣe àpèjọ fún wọn láti dùn wọ́n nínú láti jẹ́ kó mọ̀ pé ẹgbẹ́ ọbáyọrí Idris Tèmítọ́pẹ́ akilẹ̀ Ìjẹ̀bú obìnrin kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn pé àwa náà mọ̀ pé àwọn náà wà ń bẹ̀. Then mo ṣàdúrà fún kábíyèsí pé wọ́n pẹ́ láyé wọ́n tún pẹ̀pẹ́ fún wa sí níwòye ẹ̀mí kí gbogbo wa jọ ṣe ká ṣe mí láṣẹ Ọlọ́run. Mo dẹ̀ tún gbàdúrà fún gbogbo wa pé àṣeyí ṣàmọ́dún àtúpàdé láyé àtàláfíà. Orúkọ mi ni Gíwá Akọgun Wálé Rájà Nọmọ tí mo jẹ́ Gíwá ẹgbẹ́ ọbáyọrí ọkùnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú. Ní à ń ṣojúdọba ní òde bàbá wa ọ̀gbágbá tẹ̀wọlẹ̀ ọmọ aníkínláyà sáàgùn ọmọ anú tóyìnbó nílé ọmọ àìtètè gbó olóńgbò ló ń jìyà tó bá gbó tán àtẹkù pàjẹ ọmọ ẹrù ọmọ rẹrọ ọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ọba wa uba ẹni kábíyèsí aláìlúwà ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá the second and the paramount ruler of Ijebu'S. Ayẹyẹ ojúdọba ṣíṣe ó jẹ́ nǹkan tí ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ nítorí pé ojúdọba yìí láti gbà wáṣẹ̀ làwọn bàbá wa ti ń ṣe wọ́n dẹ̀ kó àjọ ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí àjọ ń bára wa ṣe. A máa rí pé rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn nǹkan tí yẹn túmọ̀ sí ni wípé táwọn olóyìnbó lè pè ní association àbí groups àbí club. A máa rí pé anẹ́gbẹ́ tailor anẹ́gbẹ́ dókítà alábẹ́rẹ́ anẹ́gbẹ́ dókítà oníbàárò àní àwọn ẹgbẹ́ káàkiri. Àwọn bàbá wò pé gbogbo àwọn ọmọ táwọn ń bì tí wọ́n ń ṣe àwọn ẹgbẹ́ yìí wọn ò ní àǹfààní láti jọ bára wọn ṣe iná fi dá rẹ́gbẹ́rẹ́gbẹ́ yìí sílẹ̀. So àwọn ọmọ tí wọ́n bá ti bí ní àkókò àwọn ọdún yẹn kò bá jẹ́ bíríkìlà ló ń ṣe kò bá jẹ́ iṣẹ́ mẹkáníìkì ló yàn láàyò gbogbo wọn máa jọ ṣe pọ̀ ni ìyẹn ló ṣe fa gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ tá à ń ṣe. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Ọ̀ṣíbọ̀wálé mo jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde mo dẹ̀ jẹ́ ìkan nínú àwọn representative Ìjẹ̀bú lápapọ̀ nílé lóko. Ọdún Iléyá Ojúde Ọba jẹ́ ọdún kan pàtàkì tí ó máa ń pe àwọn ọmọ Ìjẹ̀bú lápapọ̀ nílé lóko wá sílé àti àwọn tí a ti rí ti pẹ́ bóyá tàjọ ṣe kékeré àbí tí iṣẹ́ àbí nǹkan kan tó jẹ́ kí ọ̀nà wa jìnnà síra. Ojúde Ọba jẹ́ ọdún kan tó máa ń fún wa láǹfààní láti rí ẹni tá a ti rí ti pẹ́. Ó dẹ̀ máa ń jẹ́ kí gbogbo ìbáṣepọ̀ wa nígbà tá a wà léwe tá a bá tó padà ríra wa ká tó padà máa ṣe bí a ṣe ń ṣe ní èwe yẹn. Fún gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀ tí wọn kì í bá wa pé níbi Ojúde Ọba a fi àsìkò yìí sọ wípé Ojúde Ọba ó jẹ́ nǹkan tó dùn kò sí nǹkan kan tí a fi ń ṣojú pé ká fi celebrate ọdún ká fi rí àwọn ara wa ta ti ríra wa ti pẹ́ bóyá nígbà kékeré ni o bóyá nílé ìwé ni o ká fi máa ń ríra wa. Pàtàkì aṣọ tó dẹ̀ wà lọ́rùn mi ọdún tí a ń ṣe ọdún Ojúde Ọba ó jẹ́ ọdún ìbílẹ̀. Pàtàkì aṣọ yìí ni pé ó ní agbádá àti kìíní ó jẹ́ aṣọ ìbílẹ̀ nǹkan tí à ń ṣe ní Ojúde Ọba nìyẹn àṣeṣe mi o. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yẹ iṣẹ́ Olúwa ju tàfà lọ.
iṣẹ́ olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ olúwa ju tàfà lọ. lọ́lọ́run ọba fi gbé àga lọ́lọ́run ọba fi gbé àga ò lẹ́bí ń bínú lẹ́bí ń pẹ̀gàn o. Musiliu Babátúndé president fáwọn alápàlà kárí Naija pátápátá. báńkò lórí bó lórí ń jẹ́ olórí kọ̀ọ̀kan gbọ́dọ̀ bọ́m torí pé olórí jọ lórí lọ. báńkò lórí bó lórí ń jẹ́ olórí kọ̀ọ̀kan gbọ́dọ̀ bọ́m torí pé olórí jọ lórí lọ. Musiliu Ìṣọ̀lá láṣíwájú yín níbi kákọrin àpàlà tó fọgbọ́n yọ o. ẹ lọ mi sọnù yín gbogbo yín o ẹ lọ gbẹnu dákẹ́. Bátúndé Ìṣọ̀lá o ọmọ Egungun Jọbí. bórin bá dùn bí òdùn ẹni gbọ̀n wò lómi awí. àwa ni bàbá ẹyẹ máa ṣàgídí. bórin bá dùn bí òdùn ẹni gbọ̀n wò lómi awí. àwa ni bàbá ẹyẹ máa ṣàgídí. kákọrin kódà Ìṣọ̀lá aláṣíwájú orin tó fọgbọ́n yọ Ìṣọ̀lá aláṣíwájú orin gidi Ìṣọ̀lá aláṣíwájú Musiliu ọmọ Egungun Jọbí. mo ti wá rí fáyé kí n tó ti lé wá mo ti ṣèbà lọ́dọ̀ wọn àgbà o ẹ̀yin àgbà ẹ jẹ́ ojú wa ṣe ẹ̀yin àgbà o òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibìkan. Ẹgbà 247aria.com. ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibìkan. ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibìkan. ẹ̀yin àgbà o òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín la jẹ́ ọgbọ́n òde bìkan. gàtíkúlé àti tẹ̀bà sínú ṣáàgó máa já ọ̀gbẹ̀rì tó máa jẹ́ máa ní nǹkan. Egun Jọbí Ìṣọ̀lá o iyì tó bá lù à fún ẹ kò ní parẹ́ láyé ẹ ṣàmì kí n gbọ́. Egun Jọbí Ìṣọ̀lá o iyì tó bá lù à fún ẹ kò ní parẹ́ láyé ẹ ṣàmì kí n gbọ́. ọ̀tá kan ń bínú lásán wọn ò lè rọ́nà gbé gbà ọba tó ṣe ní bọ̀ wá ṣọlá a ò ní dàkó bàtà láwùjọ olórin. kí ni bàjẹ́ gbàgbé bàbá mi Ìṣọ̀lá Haruna Bello ọmọ Egungun Jọbí. Haruna bàbá ń ga ní àgbà tó dolóògbé lọ́jọ́ ń sí. ọ̀run rẹ̀ o bàbá. ikú ìbá gbowó àbá fún lówó. ikú ìbá gbẹ̀rún àbára gbowó.
bá gbowó àbáfún ló ikú ìbágbẹ̀rọ àbára gbowó. nítorí ìtani nítorí ìtani àjì arúgbó ló tó dòdò gbé o. ikú náà ló pa Ẹ̀sàká Ọmọláwálé bàbá wa yìí. Ọ̀túnba Oyèwọlé Fáṣàwẹ̀ ń kú lédè màmá rẹ̀ ṣe Mrs Lydia Ìjàmúláyẹmí Arótìbá Fáṣàwẹ̀ bí òdọ́rùn sọ̀rùn rẹ̀ màmá ń wá. wọ́n ti ń sìnkú èyí tí mo ti ń rí tòkú màmá Ọ̀túnba Oyèwọlé Fáṣàwẹ̀ o. àkọ́kọ́ ló jẹ́ ọ̀run rere fún màmá wa Lydia. àkọ́kọ́ ló jẹ́ ọ̀run rere fún màmá wa Lydia. abiyamọ tí kì í fòwúrọ̀ ṣeré Olúwa gbé sínú abẹ́fẹ́ rẹ̀ nínú ìmọ́lẹ̀ ní kómi agbé Olúwa fọ̀run kẹ́wọ́n o. àwọn èèyàn jankan-jankan ni wọ́n fọwọ́ gbé gẹ̀gẹ̀ lọ́jọ́ yẹn títí lọ́dọ́rí tẹ́ bíi pẹ́sidẹ̀ntì Ọbásanjọ́ vice president Àtíkù Àyìndé ọmọ Bádéró gbogbo fàdákà lápapọ̀ ẹ ṣe kú ìnáwó ọjọ́ Oyèwọlé Babadénìkẹ́ bàbá Ẹniọlá bàbá Ganiyatu bàbá Ibrahim mi ọkọ̀ Dúpẹ́ ọkọ̀ Yẹmisí ọkọ̀ Fọláṣadé bàbá Fáṣọ kékeré ẹ kú ìnáwó ọjọ́ yẹn Ọ̀túnba Oyèwọlé. màmá wa Lydia wẹ̀yìn ẹ̀ o wẹ̀yìn ẹ̀ o bọ́mọ̀dún bí ọdún bọ́mọ̀dún bí ọdún ẹ tún gbé kí n gbọ́. wẹ̀yìn ẹ̀ o wẹ̀yìn ẹ̀ o bọ́mọ̀dún bí ọdún òkú onífọ́sí aṣọ́gbọ́n ọdún òkú onípàkìtì aṣọ́gbọ́n oṣù òkú ọlọ́mọ àṣìṣì dán. wẹ̀yìn ẹ̀ o bọ́mọ̀dún bí ọdún. 247area.com. ikú náà ló pa Gbẹ̀ngà Adébóyè. ọ̀rọ̀ náà rè o ikú àpẹ́ ni à ń pè ikú àpẹ́ ni tó ń pè ní. gbẹ̀ngbẹ̀ tí ẹ lè Gbẹ̀ngà Adébóyè bí ó dọ́rùn sọ̀rùn rè. ẹkùn ọkọ̀ lára gbogbo rédíò presenters pátápátá ẹ kú lédè ẹni rè tó kú. òṣìṣẹ́ tẹlifíṣọ̀n gbogbo ẹgbẹ́ ní tíátà gbogbo ìsọ̀wọ́ olórin ẹ kú lédè Gbẹ̀ngà Adébóyè tó lòdògbé. Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu jẹun sókè kó tún jẹun sápò ẹ kú àdó ti ọjọ́. ẹ jẹ́ ká rántí ikú nínú gbogbo ń ta bá rò lọ́kàn. ẹ jẹ́ ká rántí ikú nínú gbogbo ń ta bá rò lọ́kàn. ọjọ́ kan ń bẹ tẹnu ọkọ̀ jíjẹ. ọjọ́ kan ń bẹ tẹnu ọkọ̀ mímọ́ tàtẹ́lẹsẹ̀ púpọ̀ náà tá a pa òní kò ní dìde. bẹ́ẹ̀ ni ti kú rí erin ṣubú kò lè dìde erin ṣubú kò lè dìde. Gbẹ̀ngà lọ Adébóyè rè bí àgbàre erin ṣubú kò lè dìde. Ẹgbà 247area.com bẹ́ẹ̀ náà ni 247area.com. ẹ̀mí àgbọ̀ èèyàn lẹ́gbẹ́ mo ní. Unlimited. Iṣẹ́ tí kálukú bá ti mọ̀ ni kó máa tẹ pamọ́ òun sí lè wà wá lálàpàlà gidi.
Túndé àpàlà gidi làwa ń jẹ lọ́jọ́ tó ti pẹ́ ọ̀nà ti jìn ó ti rọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́. àpàlà gidi làwa ń jẹ lọ́jọ́ tó ti pẹ́ ọ̀nà ti jìn ó ti rọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́. ẹni àjùlọ ọmọ ara lójú ọpọ́n tán bá ń tàn ẹ́ jọ̀wọ́ kó má tàn ra ẹ̀. irú ọ̀kẹ́rẹ́ lóhun mi amájálẹ́rú ohun tẹ́ ò lè ṣẹlẹ̀ ń ra wọlé ìpápín àtọ́ká irú wọn nínú ilé orin ẹrù olóko àwa ni wọ́n jẹ́ a kì í ṣẹgbẹ́ wọn nínú ilé orin a kì í ṣẹgbẹ́ wọn nínú ilé odò ó jẹ́ ti ká akọrin ìṣọ̀lá ní bàbá òwe. bẹ́ẹ̀ ṣeré àpàlà gidi ẹ kóra yín papọ̀ kẹ́mi yẹn bọ̀ o kí ẹ wá farabalẹ̀ kọ́ṣẹ́ ọdún mẹ́ta òwe. Ẹgbà mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Túndé Ìṣọ̀lá ni president báwọn alápàlà. ẹ pé Musiliu Ìṣọ̀lá kí n gbọ́ sétí Musiliu o Musiliu mi Babátúndé kí o gbọ́ kí o tọ́. ẹ̀yin ni pírẹ́sìdẹ̀ǹtì fáwọn olórin àpàlà ní tilẹ̀ tókò máa wí níbi ọba rìn ká báyìí lọ ẹ̀rù wo bá wa bẹ́rù bá ń bá yẹn wí fún wa nìṣó lójú ogun bó lọ́mọ ogun nìṣó lójú ogun bó lọ́mọ ogun ẹ̀yìn ní owó Ìṣọ̀lá egun ogun jọbí. orúkọ ń ro ní àpèjá ń yẹ èèyàn kí ni bá jẹ́ gbàgbé èèyàn àdìyàjì oríire ọkọ Rashidatu ọkọ Wòsílà ọkọ Àtinúkẹ́ bàbá Ọlámilékan tó ń bẹ ní Jámánì bàbá Mújírà bàbá Kúnlé ẹ̀gbọ́n wáìkẹ yẹkìnì mẹyẹkìnì ọ̀rẹ́ Líyàsù awo lẹsí awo Yísàwù Odúbànjọ alias Oyoyo ìmùlẹ̀ òpónẹ́mí yẹkìnì ọmọ Ṣódá ọmọ Ògbéyùlò àbúrò Àlìyájìmí Ṣódá Olúwa ló ràn ẹ́ ṣe ẹ̀dá kan bó ṣe yan àti kò gé ọlá dáná o. orúkọ ń rò ní ẹni fẹ́rẹ̀ kó wí Àlìyájì Ṣàìbù ọmọ Ṣódá aliasi oríire ó fowó mẹ́bí mara ó tún máa ládùúgbò mo tẹ́rìbá fún wọn lọ́jọ́ gbogbo òyìnbó ní mọ́tò ilé ló bá lá ájì oríire ẹnìkan ò lè ga òwe káwọn lọ́tẹ̀ má ṣe rìsọ́ọ̀sì oríire tó ń jẹ́ Ṣàìbù kí ó gbó kí yóò tọ́. kí ni bàjẹ́ gbàgbé Ìdòwú Ọlátúnjí. Ẹgbà 247 àríyá. àwo bèbè sí láti ń jẹ́ Ṣàìdì mi àwo Kẹ́hìndé ọmọ Ṣíjú Ṣítà àwo Eléwúrẹ́ gbogbo wọn pátá ọmọ Adésínà mi Àjàyí ẹ ṣètọ́jú wọn kí mi Kágúnkò. Ìdòwú Ọlátúnjí jẹ́ ká sọ fún wọn wípé báyé bá ti ń yé ká máa bá wọn yí. ọ̀pọ̀ àpàlà ti sún fáínàlì ó ti kúrò ní ìtàtijọ́ Ìṣọ̀lá Túndé Mọ́sẹ̀lẹ́yò Àìlámi Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dà lùbọ́lẹ̀ àlùjọ ní kí á mọ́ sá. báyé bá ti ń yé Ìṣọ̀lá ká máa bá wọn yí. ọ̀pọ̀ àpàlà ti sún fáínàlì ó ti kúrò ní ìtàtijọ́ Ìṣọ̀lá Túndé Mọ́sẹ̀lẹ́yò Àìlámi Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dà lùbọ́lẹ̀ àlùjọ ní kí á mọ́ sá. báyé bá ti ń yé Ìṣọ̀lá ká máa bá wọn yí. ọ̀pọ̀ àpàlà ti sún fáínàlì ó
ó ti kúrò ní àtijọ́ ìṣọ̀lá tó dé mú sílé yò àyìnlá mi Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dà lùbọ́lẹ̀ àlùjọ ní kí á mọ́ sá. Ojú wa ni ó ṣe balùwẹ̀ tó lóhùn mọ́tòdò ńlá o ìṣọ̀lá tó dé mú sílé yò ṣáàmà wò wọn níran ẹ̀yìn lọ́mọ adéyẹ ń tọ̀ya ẹ̀ kò séwu fún wa rárá. Ẹnu wọn ni ó pa wọn Babátúndé ó dá mi lójú ẹ̀yẹ òrófó tó bímọ méjì tó nílé òun ti kú ṣọṣọ àsìkò ti tó ta ó sọ fún wọn pàṣẹwájú yín lajẹ kò ní burú fórí kádébìlà sórí kún ẹsẹ̀ kò ní burú fórí kádébìlà sórí kún ẹsẹ̀ ẹnu wọn mẹ́fà ẹnu wọn méje àwa ò fẹ́ lẹ́nu méjì ṣeré mọ́. Bala ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ àsọ̀ra ẹ̀ tó bá ń pẹ́ wọ́n ṣì mí àdúmi lẹ́nu débẹ̀ Musiliu egungun yọbí àlejò mi akọrin àpàlà Túndé ìyá òdìbá ìgbéraga ń ṣe wọ́n Babátúndé Haruna mo tẹnumọ́ lójoojúmọ́ o àwọn dà wọn ò dá dán mọ́ àwọn dà wọn ò ní lógo dídán ni yóò máa dán iṣẹ́ Olúwa ẹ̀yẹ máa tún wò dídán ni yóò máa dán iṣẹ́ Olúwa ẹ̀yẹ máa tún wò ìgbàgbà láyé wa yóò máa dùn o. Mo dá ẹ dúró náà. Kẹ́tẹ́kẹ́tẹ́ bó ti ṣọ̀gá aláàrù tó kò lè gbégẹdú tí ò bá fẹ́ wọlé kò ní jẹ́ ṣerú ẹ̀. Àfi tó bá fẹ́ fọ̀rú jìfà á ló ń bẹ̀rù mọ́tò sáré lẹ́lẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe pẹ́ fún. Ìṣe ló ń dọ́gbọ́n àtìrìn o. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe pẹ́ fún. Ìṣe ló ń dọ́gbọ́n àtìrìn o. Ìsọwọ́ aláṣọ mẹ́ta. Aláṣọ mẹ́ta òwe aláṣọ mẹ́ta tó ń pò ní pààrọ̀ kó wá o. Bátúndé àwọn tèmi ń kọ̀ǹpléènì lójoojúmọ́ Musiliu mi ìṣọ̀lá o wípé Túndé wọ́n ń gbádùn ẹ wọ́n ń gbádùn ẹ wọ́n ń jí sòro wọ́n ń jí sòro wọ́n ń gbádùn ẹ wọ́n ń jí sòro wọ́n ń jí sòro wọ́n ń jí sòro wọ́n ń jí sòro Túndé ijó tí mo jó lànà oko gbogbo ara ló ń ro mí ìyá ò gbọ́dọ̀ gbọ́ bàbá ò gbọ́dọ̀ gbọ́ Mọ̀súrù Akínyẹmí kókókó mi lò ọmọ Akínyẹmí Mọ́lá Àrùdù àbúrò Ọ̀túnba Akínmi Àdìgún Sokopa o bá mi ṣètọ́jú Titus Babájídé ọ̀pẹ́sọ̀ àwo méjọ àwo mọ́ blessing gbogbo wọn pátá Kóbèló Olúṣọlá ọmọ Oyinlóye òyìnbó ní bátìrì nídòsúnmú ọ̀rọ̀ ní Kóbèló ẹ tún máa ń gbọ́ ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mo ní Musiliu Babátúndé. 247area.com music. Ìṣọ̀lá Babátúndé ká sọ fún ọ wípé ẹ ò gbọ́dọ̀ o. Fàjà mi àgbẹ̀ màálù. Ẹ ò gbọ́dọ̀ o. Fàjà mi àgbẹ̀ màálù. Bọ́jà torin gidi. Ìṣọ̀lá ni ẹran ní sí. Bọ́jà torin gidi. Ìṣọ̀lá ni ẹran ní sí. Báwo tiẹ̀ lanu sọ́ọ̀tọ̀ kẹmọ o báwo tiẹ̀ lanu sọ́ọ̀tọ̀ kẹmọ o báwo tiẹ̀ lanu sọ́ọ̀tọ̀ kẹmọ o báyìí bá ti ń yé Ìṣọ̀lá ká máa bá wọn yí ọ̀pọ̀ àpá láti sún fáìnàlì ó ti kúrò ní ìtàtijọ́ Ìṣọ̀lá tó ń dé mọ́ sílé yò Àyìnlá mi Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dàlúgbò lẹ̀ àlùjọ ní kí ọmọ sá. Túndé àlùjọ wà lẹ́yìn tó sì jọjú àlùjọ wà lẹ́yìn tó sì jọjú
àlùjọ wà lẹ́yìn tó sì jọjú àlùjọ wà lẹ́yìn tó sì jọjú. ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ máa yí. bóyá náà. ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ máa yí. ẹbí mi kọ́ pé mo lówó. no be my power say I buy house o. ẹ̀jẹ̀ ń sinmi. ẹbí mi kọ́ pé mo lọ́lá o. olúwa ló fún mi lọ́mọ o. ẹ̀jẹ̀ ń sinmi. na Jehovah dey bless me o. make you no dey hate me. I no get your time o. ìjọba ńlá níwájú ẹlẹ́gàn. na baba God dey bless me o. make you no dey hate me. I no get your time o. ìjọba ńlá níwájú ẹlẹ́gàn. oh na 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 na. mo ga ju ayé lọ o. ẹ ò lè rí mi mú. ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi. ẹ jẹ́ ń ṣe tèmi à. higher than the world. no go get me o. ẹ̀yin kọ́ lẹ̀ lẹ́dàá mi. ẹ jẹ́ ń ṣe tèmi à. make I live my life. instead make you dey pray. you dey carry my gist around o. ẹ jẹ́ ń sinmi. instead make you dey work yo. you dey carry my matter around o. ẹ jẹ́ ń sinmi. na Jehovah dey bless me o. make you no dey hate me o. I no get your time o.